Jesus. You heal the sick, open the eyes of the blind. Nothing too much for you. Talent to love. About me. You are bigger than what people say. Don't look on the case, I'll find Praise the Lord. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àǹfààní tó fi fún wa pé ó mú wa ń rí òpin sáà yìí lọ díẹ̀díẹ̀ nítorí pé ó kà wá yẹ láti rí Sunday ìkejì nínú oṣù kejìlá ní ayọ̀ àti àlàáfíà. Ẹ̀kọ́ kejìléníogún lesson 22 òun là ń gbéyẹ̀wò ní ọ̀sẹ̀ yìí tí ó kà báyìí wípé ìgbàgbọ́ nínú Jehofa Jire láti pèsè fún gbogbo àìní nípa ti ètò ìṣúná. Ẹ pàtẹ́wọ́ ńlá fún Jésù. Ìgbàgbọ́ nínú Jehofa Jire lórúkọ Jésù kò ní dójú tì èmi àti yín. Àkọ́sórí tó wà ní abẹ́ àkọlé ọ̀rọ̀ yìí kà báyìí wípé ṣùgbọ́n Ọlọ́run ni yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi JESU. Philip chapter 4 verse 19. Ní abẹ́ àwòrán tí a rí tó wà ní abẹ́ àkọ́sórí yìí, ọ̀rọ̀ kan wà níbẹ̀ tí ó kà báyìí wípé ìyára kánkán nínú ìgbọràn èyí tí Ábúráhámù fi gbé ìgbésẹ̀ pẹ̀lú bí ó ti mọ̀ pé ohun tí ń pàdánù ẹ̀rín òun jẹ́ èyí tó ń pe ni níjà. Àbájọ tí a fi bùkún fún un látọ̀run wá. Ìgbọràn pé sí èmi àti yín a gbọ́dọ̀ mọ̀ wípé ohun tí Ọlọ́run ń retí lọ́wọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀dá ọwọ́ ẹ̀ ni láti gbọ́ràn. Ìgbọràn pé bí ènìyàn bá ti lè gbọ́ràn ó di dandan kó jèrè Ọlọ́run kó sì jèrè ilẹ̀ náà. Ní ọ̀sẹ̀ yìí a ó máa jíròrò nípa ìgbàgbọ́ nínú Ọlọ́run Jehofa Jire láti pèsè fún gbogbo àìní nípa ti ètò ìṣúná. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, àwọn ẹ̀kọ́ wọ̀nyí yóò fi òye yé wa láti rí Ọlọ́run Jehofa Jire náà gẹ́gẹ́ bí ẹnìkan ṣoṣo tó lè pèsè fún gbogbo àìní wa. Wọn yóò fi àwọn ìbùkún tó ń so mọ́ ìgbọràn wa pátápátá àti ìgbàgbọ́ wa nínú Ọlọ́run hàn wá. Kódà nígbàtí ó bá dàbí pé àwọn ìtọ́ni tàbí òfin rẹ̀ nira fún ẹran ara wa. Ní ọ̀sẹ̀ yìí a ó máa ṣàgbéyẹ̀wò àṣẹ Jehofa Jire fún Ábúráhámù èyí tí ó mú kí Ábúráhámù ó pe Ọlọ́run ní orúkọ tó yàtọ̀. A ó máa ṣe àgbéyẹ̀wò sí àwọn ìbáṣepọ̀ tó wà láàrin Ábúráhámù àti Ọlọ́run. A ó máa ṣe àgbéyẹ̀wò lórí ìbáṣepọ̀ tó dánmọ́rán tó wà láàrin Ábúráhámù àti Ọlọ́run nínú ẹ̀kọ́ yìí. A pàṣẹ fún Ábúráhámù. Ẹ jẹ́ ká wo ọ̀nà tí Ọlọ́run fi pàṣẹ fún Ábúráhámù yìí. Ó sì wí fún un pé mú ọmọ rẹ nísinsìnyí, Ísákì ọmọ rẹ náà kan ṣoṣo tí ìwọ fẹ́, kí ìwọ kí ó sì lọ sí ilẹ̀ Móríà kí o sì fi rúbọ sísun níbẹ̀.
lórí ọ̀kan nínú òkè tí èmi ó fi hàn ọ́. Ẹ wo irú àṣẹ ńlá yìí tí Ọlọ́run pa fún Ábúráhámù. Ìyára kánkán Ábúráhámù sí àṣẹ tí Ọlọ́run pa fún yìí, àti báwo ni ó ṣe lè rí lára èmi àti yín tó bá jẹ́ pé àwa ni irú àṣẹ yìí jáde sí. Ní ẹsẹ̀ ìkíní, ní ẹsẹ̀ ìkejì, ní abẹ́ ní pàtó ni Ọlọ́run dárúkọ Ísákì láti mú kí àṣẹ náà ó yé yékéyéké, láti má ṣe jẹ́ kí Ábúráhámù mú Ísmáẹ́lì dípò Ísákì. Ìtọ́ni àti àṣẹ náà hàn gbangba, ó sì jẹ́ tààrà. Àwọn ìtọ́ni Ọlọ́run fún wa yé ni yékéyéké tó nínú ọ̀rọ̀ rẹ̀. Gbígbọ́ràn sí pátápátá nìkan ni ó lè mú ìbùkún wá. Tá a bá fẹ́ ìbùkún Ọlọ́run, a ní láti gbọ́ràn sí àṣẹ rẹ̀. Lórí ọ̀fẹ́ láti ṣe èyí kí Olúwa kó fi fún ẹnìkọ̀ọ̀kan wa. Àṣẹ náà jẹ́ èyí tó yàtọ̀ gédégbé. Kí ni ìdí? Ísákì ni ọmọ tí a ti ṣèlérí fún ìgbà pípẹ́ pé yóò rú májẹ̀mú Ábúráhámù. Ó jẹ́ ẹ̀rín Ábúráhámù. Mo gbàládùá, ohun tó ń pa wá lẹ́rìn, Ọlọ́run ò ní jẹ́ kí ọ̀tá ó fi pa wá lẹ́kún. Ọmọ ìlérí, ọmọ májẹ̀mú ní Ísákì jẹ́. Òun ni Ọlọ́run sì pa láṣẹ fún Ábúráhámù yìí pé kí ó lọ fi orúbọ sí òun. Níbo lẹ̀rín ti wá fẹ́ bọ́? Níbo lèèyàn ti fẹ́ rẹ́rìn nírú ipò bẹ́ẹ̀? Ọjọ́ ọ̀la májẹ̀mú náà rọ̀ mọ́ Ísákì, ṣùgbọ́n Ọlọ́run sọ fún Ábúráhámù pé kí ó fi rú ẹbọ sísun. Ẹ̀rín wo ni ó lè fi rúbọ fún Ọlọ́run? Ìyẹn ni ó ń sọ bí àwọn ìrírí pátápátá tí ó ti ní nínú rẹ̀. Ìyẹn ni ó sọ bí àwọn ìrírí pátápátá tí ó ti ní nínú rẹ̀ ti pọ̀ tó. Ìdáhùn Ábúráhámù ní kíákíá sí àṣẹ Ọlọ́run. Ábúráhámù sì dìde ní kùtùkùtù òwúrọ̀, fi ohun tí ìgbàgbọ́ nínú Ọlọ́run kún fún hàn wá. Ìgbésẹ̀ rẹ̀ ní kánkán dúró bí ìpìlẹ̀ ní pàtó fún irú ìgbọràn tí Ọlọ́run ń retí lọ́dọ̀ wa. Gbọ́ràn ní kíkún, láì fàsẹ́yìn tàbí jiyàn. Eléyìí l'Ọlọ́run fẹ́ nígbà tó bá ń bá wa sọ̀rọ̀. Ó ní, gbà tó bá ránṣẹ́ sí ọ, ohun kan ni kí o ṣe. Ṣàgbọ́ràn. Bí o bá jẹ́ t'Olúwa, o ní láti gbọ́ tirẹ̀. Òun náà yóò sì pẹ́pẹ́ rẹ̀. Bó bá jẹ́ t'Olúwa, láti gbọ́ tirẹ̀ o. Ìfẹ́ rẹ̀ ni pé tó bá ti kọ sí wa kí a máa gbọ́ràn. Olúwa yóò ràn wá lọ́wọ́. Ìdáhùn Ábúráhámù, yes, okay. Atẹ̀síwájú ní abẹ́ ọ̀pọ̀ wa ni a fẹ́ ìbùkún Ábúráhámù, ṣùgbọ́n ṣé a ṣetán láti rú irú ìrúbọ ńlá tí ó rú? Ohun tó lágbára ni. Àmọ́ mo gbàládùá pé gbogbo ọ̀nà tí a ó fi yege níwájú Ọlọ́run, Olúwa yóò fi rọ̀ wá lọ́rùn. Ìkejì, ìpèníjà Ábúráhámù. Ísákì sì sọ fún Ábúráhámù bàbá rẹ̀, ó sì wí pé, bàbá mi. Òun sì wí pé, èmi nìyí ọmọ mi. Òun sì wí pé, wo iná òun igi, ṣùgbọ́n níbo ni ọ̀dọ́ àgùntàn ẹbọ sísun náà gbé wà? Ó lágbára. Ìrìn àjò ọjọ́ mẹ́ta jẹ́ àǹfààní fún bàbá Ábúráhámù láti yí ìpinnu rẹ̀ padà, tàbí kí ó tún inú rò, ṣùgbọ́n ó tẹ̀síwájú nínú mímú ìgbọràn rẹ̀ sí Ọlọ́run ṣẹ. Ọlọ́run fẹ́ kí Ábúráhámù ó fúnra rẹ̀ ṣe ìpinnu náà
dípò kí a fi ipá mú un ṣe ìpinnu náà. Ẹ̀rí nǹkan báyìí tó bá jẹ́ ẹlòmíì ni ìrìn àjò ọjọ́ kan lásán gan ó máa yí òun padà ni, ó máa padà sílé pé kí làwa bá ká, mo ló tún ti fẹ́ kí n lọ gba ẹgbẹ̀mí ọmọ mi tó tún wá mú mi rìn àjò ní ìròpọ̀ Ọlọ́run ló sọ̀rọ̀, Ọlọ́run kọ́ rárá, ó máa yípo ni, ó ń bọ̀ lé nìyẹn. Ọjọ́ mẹ́ta ló fi rìnrìn àjò, kò yí òun padà, kò regret. ẹ worú ohun tó máa ti ṣẹlẹ̀ lọ́nà sí wọn. Síbẹ̀síbẹ̀ wọ́n lọ títí tí ó fi débi Ọlọ́run júwe fún un. Àwọn ọ̀dọ́mọkùnrin tí ó bá wọn lọ ni wọ́n ní kí wọ́n dúró níbì kan láti yàgò fún ìdíwọ́. Lójú ọ̀nà wa sí ìgbọràn, àwọn ìdíwọ́ kan wà tí a ní láti mú kúrò, ṣùgbọ́n a gbọ́dọ̀ kíyèsára. Àti èmi àti ọmọ mi yìí yóò lọ sí ọ̀hún nì, a ó sì gbàdúrà, a ó sì tún padà tọ̀ yín wá. Ábúráhámù gbàgbọ́ pé Ọlọ́run yóò jí Ísákì dìde nínú òkú. Ìgbàgbọ́ ẹ̀ ni wípé Ọlọ́run á jí Ísákì dìde kúrò nínú òkú tó ń bá ti fi rúbọ tán. Ìdáhùn Ábúráhámù sí ìbéèrè Ísákì níhìn yìí fi hàn pé ó so ìpèsè ohun ẹbọ mọ́ Ọlọ́run. Bí ó ti mọ̀ pé ó kọjá òye ènìyàn, ṣùgbọ́n kò kọjá agbára Ọlọ́run. Jehofa Jire jáde láti ẹnu ọkùnrin tó gbẹ́kẹ̀lé Ọlọ́run pátápátá láti bójú tó àìní tó ga tàbí nira jùlọ. Ó hà ní ìgbàgbọ́ nínú Ọlọ́run yìí fún àwọn àìní rẹ̀ bí Ọlọ́run Jehofa Jire yóò pèsè. Bàbá mi, ẹbọ, iná, igi, òǹrè, níbo ni ohun ẹbọ wà? Ìgbàgbọ́ ni bàbá fi dáhùn pé Ọlọ́run Jehofa Jire yóò pèsè. Ọlọ́run Jehofa Jire sì pèsè nítòótọ́. Mo gbàládùra ní orúkọ Jésù, ojú ìgbàgbọ́ kò ní ti èmi àti yín. Bí a ti ń tẹ̀síwájú ní ẹ̀kọ́ yìí, Ẹ̀mí Mímọ́ yóò máa fi òye rẹ̀ yé wa sí ju bí a ti lè ṣàlàyé lọ. Àwọn ẹ̀kọ́ tí a rí kọ́, àwọn àṣẹ Ọlọ́run wà láti pèsè wa sílẹ̀ fún àwọn ìbùkún àìlódiwọ̀n rẹ̀. Bí ó bá ti pàṣẹ fún ẹ, tó bá pàṣẹ fún wa, tó bá béèrè nǹkan lọ́wọ́ wa. Ní ọ̀sẹ̀ tó kọjá là ń bára wa sọ wípé àwọn ọrẹ kan wà tí Ọlọ́run béèrè fún rẹ̀, tó bá béèrè lọ́wọ́ wa, tá a bá sì lè fi tinútinú fún un, a ó rí wípé òun pẹ̀lú yóò ṣe oore má ní gbàgbé fún wa. Ṣùgbọ́n nígbà tó bá béèrè lọ́wọ́ wa, báwo la ṣe ṣetán láti fi fún un sí? Olú máa ṣàlàyé bó náà ṣe fẹ́ ṣe pẹ̀lú wa. Ó lọ ní jẹ́ ká ṣàwọn síra wa lórúkọ Jésù. Ìgbàgbọ́ rẹ̀ ní àkókò ìdánwò rẹ̀ fún ìbùkún àtọ̀run wá ni yóò sọ ìgbàgbọ́ rẹ̀ ní àkókò ìdánwò rẹ̀ fún ìbùkún àtọ̀run wá ni yóò sọ ìhùwàsí rẹ̀ sí ìdánwò náà àti ohun tí ìwọ yóò mú jáde nínú rẹ̀. Èyí à ń sọ nípa èmi àti yín bí a ti ń gbọ́ ọ̀rọ̀ nísinsìnyí. Ìgbàgbọ́ wa ní àkókò ìdánwò fún ìbùkún àtọ̀run wá ni yóò sọ ìhùwàsí wa sí ìdánwò náà àti ohun tí àwa ó mú jáde nínú ẹ̀. Ìhùwàsí wa, báwo la ṣe fi ọkàn ìgbàgbọ́ gbà á sí, báwo la ṣe ń ṣiṣẹ́ tọ̀ ọ́ sí, òun ló máa sọ bí ìbùkún àtọ̀run wá yẹn ṣe fẹ́ pọ̀ tó àti bó ṣe fẹ́ dára sí. Olúwa ràn wá lọ́wọ́. Ẹ̀mí Mímọ́ ló lè fún ènìyàn ní oore ọ̀fẹ́ láti làjà. Ẹ̀mí Mímọ́ ló lè ràn ni lọ́wọ́ láti ṣe àṣeyọrí. When it comes to this point or this level of life, Ẹ̀mí Mímọ́ Ọlọ́run ni.
I could remember very well sometimes ago when the Lord want to bless me. Oh, in my working place, you see, it's a very, in fact, trial to jẹ́ wípé tó bá jẹ́ pé lórí ẹran ara lásán ni, màá ti fárígá jù fún ẹni yẹn, ṣùgbọ́n mo dẹ̀ ṣe ẹni yẹn India ni ó dẹ̀ lọ fi orúkọ mi sínú péèjì wọn. Ire bá bẹ̀rẹ̀ sí wọlé lọ́tún àti lósì. Ìyanu Ọlọ́run ló jẹ́. Ó fẹ́ fún mi ní 1,500. Mo sọ fún pé kó fún mi ní 1,500 owó iṣẹ́. Ó náà wọ́n ní fún mi ju 300 lọ. 300 kò ká owó LND, kò ká owó iṣẹ́. That was 2011 or 2010. Around 2010, yes. 2010 precisely. Owó tó fẹ́ fún mi ò tó, kò gbé wọn. Mo bá kọ̀ sí lọ́rùn, mo bá lọ. So about a week later, ó tún pè mí. I don't know where the spirit comes that I should go and answer him. Mo dẹ̀ lọ. Mo bá ṣiṣẹ́ tán. How much is your money? Money, anything you like, you give me. I was surprised. And he now gave me 500 naira. I had my name to the page, the Indian community page in Nigeria, that whosoever that needed my assistance to activate or to install satellites, they should call on me. We put my number there, and the rushing was so much. People were calling me here and there, Indian people, and it was, a year that was full of great blessing in my life. So, ìgbọràn sí ìtọ́ni Ọlọ́run, sí àṣẹ rẹ̀, òun ló lè mú ìbùkún àtọ̀run wá fún wa. Àti pé ohun tó lè mú ká gbọ́ràn, òun náà ni pé ẹ̀mí mímọ́ ló lè ràn wá lọ́wọ́ láti gbọ́ràn. Ẹ wo àǹtí Anna nínú Bíbélì, nígbà tí Ọlọ́run fẹ́ dán wò, Élì lọ pè ní ọ̀mùtí. Tó bá jẹ́ èmi àti yín ní kọ́, mo ti ẹ̀ jẹ́rìí, ẹ̀yin obìnrin tẹ́ ń wò wá, ẹ̀yin obìnrin wá, wá jẹ́ yín ni. Ojú tẹ́ máa kọ́kọ́ fi kó ìránṣẹ́ Ọlọ́run yẹn mọ́lẹ̀, kẹ́ tó wá sọ àwọn ọ̀rọ̀ burúkú tó máa mú kí ìránṣẹ́ Ọlọ́run yẹn gan kó lọ fa kọ́là tú lọ́rùn, kẹ́ tó sọ fún. Lẹ́yìn yẹn, ẹ fi ìbínú dìde kó níwájú Olúwa, kó níwájú pẹpẹ, ẹ máa fi ìbínú lọlé. Ṣé ẹni yẹn lè rí nǹkan kan gbà? Ẹ wo ìbùkún àtọ̀run wá tí Ọlọ́run fi fún. No one among the prophets is like Samuel in the scripture. Samuel wòlíì tí Ọlọ́run tó yọ̀ǹda fún Israẹli ní àkókò náà tí kò tún sí irú ẹ̀ mọ́. So Olúwa ràn wá lọ́wọ́. Oore ọ̀fẹ́ àti agbára láti gbọ́ràn sí àṣẹ Ọlọ́run nígbà tó bá pàṣẹ fún wa. Olúwa kó fún ẹnì kọ̀ọ̀kan wa. Àtèmi àti yín, a ò ní ṣe lásán. Ní ọjọ́ elérè, ní ọjọ́ pín èrè, ohun mi ò mọ̀ yín rí, ẹ̀yin oníṣẹ̀ṣẹ̀, kò ní fọ́ sí èmi àti yín lórúkọ Jésù. Bí Olúwa bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn ní àwọn abala tó kù kí a ṣetán nínú ọdún yìí, mo gbàládùra wípé Olúwa yóò ka èmi àti yín yẹ láti ṣe. Ìyẹn ni ẹ̀kọ́ 17 ìta máa ṣe ní ọ̀sẹ̀ tó ń bọ̀. A ò ní ṣe lẹ́yìn ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Jọ̀ọ́ fi fọ́nrán yìí ránṣẹ́ sí ó kéré ẹni 5 sí ẹni 10 lórí péjì ẹ, kó o fi lè bá wa ṣe kíni, kó share. God bless you as you do in Jesus' name. Until next week when we shall come back to this program, remain blessed in the Lord in Jesus' name. Amen.